ṣọ́ra bẹ́ṣẹ̀ sílẹ̀ má ṣe jalè. Ṣọ́ra púpọ̀ má ṣe jalè. Ṣọ́ra láyé yìí má ṣe jalè. Bẹ́ṣù sílẹ̀ ṣọ́ra bẹ́ṣẹ̀ sí gbogbo wa o. Wọ́n bẹ́ẹ̀ lọ́rùn. Bàmúra sílẹ̀ wá ṣe ayé yìí. Ìgbàlà ayé ó tó ṣọ́ra bẹ́ṣẹ̀ sílẹ̀ ṣọ́ra. Ayé bẹ́ṣẹ̀ sílẹ̀ má ṣe jalè. Ṣọ́ra púpọ̀ má ṣe jalè. Ṣọ́ra láyé yìí má ṣe jalè. Bẹ́ṣù sílẹ̀ ṣọ́ra bẹ́ṣẹ̀ sílẹ̀. Tọ́jú ṣẹ̀rẹ̀ ìtàn mímọ́. Tọ́jú ṣẹ̀rẹ̀ ìtàn mímọ́. Lórí òkè ó pẹ̀tẹ́lẹ̀. Ojú mi wò ṣáyí lókàn. Tọ́jú ṣẹ̀rẹ̀. Tọ́jú ṣẹ̀rẹ̀ ìjọ mímọ́. Ìtàn mímọ́. Tọ́jú ṣẹ̀rẹ̀ ìjọ mímọ́. Lórí òkè Ohun pẹ̀tẹ́lẹ̀. ojú mi wò wáyé lókè ọ̀run. a ní ìtẹríba. Ìtàn mímọ́. Ìtẹríba. Ìtàn mímọ́. Ẹ̀sùn òdodo ẹ̀yìn ìtàn mímọ́. Ojú mi wò wáyé lókè ọ̀run. Ìtẹríba. Ìtẹríba ìjọ mímọ́. Ìtẹríba ìjọ mímọ́. Ẹ̀sùn òdodo. Ẹ̀ṣọ́ òdodo ẹ̀yin ìjọ mímọ́. Ojú mi wò wáyé lókè ọ̀run. Wúrúwúrà lótótó. Ìyàgbọ́lá ọ̀run kan á tún lò orí
ké hallelujah. Àwa tí Ọlọ́run dá síta jẹ́ alààyè ọkàn, ẹ jẹ́ ká ké hallelujah. Àwa tá a máa bá wọn ké happy new year tá a jẹ́ alààyè ọkàn tí Olúwa yóò tún pa wá mọ́ ní ọdún 2022, ẹ jẹ́ ká ké hallelujah. Ẹ jẹ́ ká jókòó. CM. Ṣe ni a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ ńlá tó fi fún wa láti tún rí oṣù tuntun yìí ní ayọ̀ àti àlàáfíà. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo ní ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. A ní ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí i. We give God the glory. Nítorí òun ni ẹni tí ó mú wa rìnrìn àjò oṣù 12. For he has made us go through the journey of 12 months. Ọ̀pọ̀rin wọ́n ti jábọ́. Many had fallen. Ọ̀pọ̀rin wọ́n ti ṣubú. Many had fallen. A ò fi yọ̀ wọ́n, a fi ń gbéṣẹ́ Ọlọ́run ga ni. We are not wishing them bad, but we use this as a medium to glorify the name of God. Gbogbo àwa tó bá nínú àlàáfíà pípé. For everyone this is meeting in good health. Ẹ jẹ́ ká máa fi ọpẹ́ fún nígbà gbogbo. Let us glorify the name of the Lord always. Hallelujah. Hallelujah. Ọ̀rọ̀ Ọlọ́run tí mo máa bá wa sọ tí Ọlọ́run fi ránṣẹ́ sí wa. What we're to discuss with you today, Gbogbo ẹ̀bùn rere gbogbo ọ̀dọ̀ Ọlọ́run ló ti ń wá. for every gift comes from God. Gbogbo ẹ̀bùn rere gbogbo ọ̀dọ̀ Ọlọ́run ni ó ti ń wá. For every good gift comes from God. Kò sí ẹnikẹ́ni tó lè dá fi ìgbọ́wọ́ kan kún ayé rẹ̀. There is no one that can use or by himself guide himself. Kò sí ẹnikẹ́ni tó lè gbé ara rẹ̀ ga. There is no one who can actually exalt himself. Kò sí ẹnikẹ́ni tó lè sọ sídìí ara ẹ̀ tó máa sọ pé mo gbọ́dọ̀ dolówó. There is no one who can by himself or herself prosper his or herself. Bí ẹnikẹ́ni bá gba ọ̀nà ẹ̀bùrú láti di ọlọ́rọ̀ tàbí di olówó. If anyone in any form may go in any way to make his riches, Àti kọ́ ọmọlú ẹni bẹ́ẹ̀ kó máa lówó ni. it is predestined that that person would be rich. Ṣùgbọ́n nítorí tí ó kánjú, But because you are in a haste, a ó ké ẹ̀mí rẹ̀ kúrú. the life of that person will be shortened. Ẹni tí ó ń darí ayé wa, ó wà ní ọ̀run. The controller of our life is in heaven. Ẹni tí remote control ayé wa wà lọ́wọ́ ẹ̀, ó wà ní ọ̀run. The one who holds the remote of our life is in heaven. Abálájọ tí ìwé Jákọ́bù orí kìíní ẹsẹ̀ kẹtàdínlógún tó fi ń sọ ọ̀rọ̀ níbẹ̀. That is why the book of James chapter 1 verse 23, 17 says, Ó wí pé gbogbo ẹ̀bùn rere àti gbogbo ẹ̀bùn pípé láti òkè lé ó ti wá. saying every good gift comes from heaven above. Ó sì ń sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ bàbá ìmọ́lẹ̀ wá. And this comes from our Father in heaven. Lọ́dọ̀ ẹni tí kò lè sí ìyípadà tàbí òjijì àyídà. In whom there won't be a sudden change. Gbogbo ẹ̀bùn pátá For every gift ọ̀dọ̀ Ọlọ́run ló ti ń wá. comes from heaven. Ó pè é ní gbogbo ẹ̀bùn. He calls it every gift. Ìgbà tó dénú ìwé Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n, John 3:27. When he got to the book of John 3 verse 27, Ó wí pé says, ènìyàn kò lè rí ohun kan gbà. a man would not receive anything Bí kò ṣe pé a bá fi fún láti ọ̀run wá. except being given
from heaven. Ohun tó jẹ́ kó yé mi ni pé kí If, gbogbo ènìyàn kó lè mọ̀ pé kò sí ẹnikẹ́ni tó dá wà láyé bí kò ṣe pé àkóso rẹ̀ ó ń bẹ lọ́dọ̀ Ọlọ́run. this is to make us know that there is no one in this world that is living by himself. Bí ẹnikẹ́ni bá kọ Ọlọ́run sílẹ̀ tó lóun ò ní sin Ọlọ́run, If anyone rejects God and say, I will not serve you, Ọlọ́run á máa worú ẹni bẹ́ẹ̀ bóyá yóò yí padà bóyá yóò yí padà. then God will continue to look at that person thinking he will change. Ṣùgbọ́n òpin ohun gbogbo ọ̀dọ̀ Ọlọ́run náà ló sì ń padà bọ̀. But for every glory is still coming back to God. Ẹnikẹ́ni ò lè sọ ara rẹ̀ di ohun kan tí ó fẹ́ bí kò ṣe pé Ọlọ́run ló lè sọ ènìyàn di ohun tó bá fẹ́. No one can turn his or herself into what he likes Mo except gbà á God. ládùúrà lórúkọ Jésù ẹnìkọ̀ọ̀kan nínú yín nínú wa a ò ní dìdàkudà. I pray you will not become something else. Tí a bá wo ìwé Exodus orí kẹrin 21, If you look at the book of Exodus 4, verse 21, ọ̀rọ̀ yìí jẹ́ kó di mímọ̀ fún wa pé gbogbo àkóso wa pátá ìdarí wa láti ọ̀dọ̀ Ọlọ́run ni. it's to make us understand for that every of our gift is to God. Exodus 4 verse 21. Exodus 4:21. Ẹni tó bá máa kà á kó bá mi lo ẹ̀rọ gbohùngbohùn. Olúwa sì wí fún Mósè pé. Yes. Nígbà tí wọ́n bá dé Íjíbítì. Nígbà tó bá dé Íjíbítì, Kíyèsí. kíyèsí, Kí ìwọ kí ó ṣe gbogbo iṣẹ́ ìyanu. ṣe gbogbo iṣẹ́ ìyanu Tí mo fi lé ọ lọ́wọ́. tí mo fi lé ọ lọ́wọ́ Níwájú Fáráò. níwájú Fáráò. Ṣùgbọ́n Èmi ò mú àyà rẹ le. èmi ò mú àyà rẹ̀ le. Tí kì yóò fi jẹ́ kí àwọn ènìyàn náà kí ó lọ. Hallelujah. Hallelujah. Ẹni tó ń sọ̀rọ̀ fún Mósè yìí níbo ló wà? The person who speaks to Moses, where is he? Ẹni tó ń bá Mósè sọ̀rọ̀ yìí níbo ló wà? The man who speaks with Moses, where do you think he is? Ẹni tó ń bá Mósè sọ̀rọ̀ wà ní. The person who speaks with him is in heaven. Ó ní gbogbo iṣẹ́ ìyanu ni kó fi lélẹ̀ níwájú Fáráò wọ Mósè. He said every miracles should be shown in the presence of Pharaoh. Ṣùgbọ́n gbogbo iṣẹ́ ìyanu tó máa fi lélẹ̀ níwájú Fáráò. But all these signs you perform in the presence of Pharaoh, Kò ní gbọ́ sí ẹ lẹ́nu torí pé màá ṣe àyà rẹ̀ le. he will not listen to you because I will harden his heart. Mo kàn fẹ́ mú bẹ́ẹ̀ jáde ní ká lè mọ̀ wípé ẹni tó ní ọkàn rẹ, ẹni tó ń darí ọkàn rẹ, ẹni tó jẹ́ kó o ṣoríire, ẹni tó jẹ́ kó o ní ohun tó dára, ẹni tó fi ohun dídára tẹ́ ọ lọ́rùn, ọ̀run ló wà. I just want you to understand that God that can direct your life, that can control your attitude and your thinking is in heaven. Ó yẹ ká sìn àbí kò yẹ ká sìn? Are we meant to serve him, yes or not? Ó yẹ ká tẹríba fún àbí ó yẹ ká tẹríba fún? Are we meant to bow down for him, yes or yes? Ǹjẹ́ ẹ mọ̀ pé a ti kọ́ pé Jésù ń bọ̀ wá sáyé? You should know that it is written that Christ is coming to this world A ó dẹ̀ kàn mọ́gi, a ó jẹ níyà látọwọ́ ènìyàn. and will be punished and to be crucified by human. Gbogbo àwọn àkọsílẹ̀ yìí ló ti wà kí Jésù tó wá. All these had been written even before Christ. Ṣùgbọ́n nígbà tí Jésù dé, And when Christ came, a fa àkóso gbogbo lé Júdásì lọ́wọ́. and everything was laid. Ǹjẹ́ Júdásì tiẹ̀ mọ ohun tó ń ṣe? Does Judas know what is to be done? Júdásì ò lè mọ ohun tó ń ṣe. He does not even know his own doing Nítorí pé òun la yàn láti mú ọ̀rọ̀ ìlérí náà ṣẹ. because he has been ordained or assigned to make this come to pass. Ìyẹn ló fà á tó fi jẹ́ pé bẹ́ẹ̀ mi ṣe dúró níwájú yín ní òru ọ̀gànjọ́ yìí. That is why he is standing here in our presence. Mi ò kì í móṣó, He does not identify witch mi ò kì í mú àjẹ́, nor wizard. mi ò ń bínú ẹnikẹ́ni. He does not fight with anyone. Mi ò wá gbàgbọ́ nínú ẹnikẹ́ni pé ẹnìkan ló lè pa mí, ṣùgbọ́n mo gbàgbọ́ pé Ọlọ́run ló lè mú mi, Ọlọ́run ló lè sọ mí daláyọ̀, Ọlọ́run ló tún lè mú ìdàkejì wá, mo gbàgbọ́ bẹ́ẹ̀. And still believes that his own death cannot come from man, and it is only God that can do all this. Bíbélì tó bá ń kà á lójoojúmọ́ yóò máa fi ọkàn rẹ balẹ̀, kò dẹ̀ ní jẹ́ kó o bẹ̀rù. Ẹni tó bá dẹ̀ máa bẹ̀rù, Ọlọ́run nìkan ló máa bẹ̀rù. O ò ní bẹ̀rù ènìyàn lásán lásán.
If Tí you ò ní can ẹni tí ò jẹ́ kankan níwájú Ọlọ́run. read your Bible steadily, steadfastly, you would understand that you are not to be scared of anyone except God. Mo tún fẹ́ mú ẹ lọ síbi kan kó lè mọ̀ wípé kò yẹ kó bẹ̀rù oṣó, kò yẹ kó bẹ̀rù àjẹ́, pé orísun wọn gangan ló yẹ kó bẹ̀rù. Ta ni orísun wọn? Ọlọ́run. Ta ni orísun ènìyàn? Ọlọ́run. Isaiah 54 verse 16 and 17. It is for you not to be scared of any man nor anyone on earth. Isaiah 54, 16 and 17. Let's go to the book of Isaiah 64. Tí ẹ bá ti kà á, ní lè gbọ́ nínú táwọn rìkọ́ọ̀dù, mi ò fi dáàmú yẹn má bínú mà. Tí ẹ bá fẹ́ kà á, ẹ bá mi fún wọn ní microphone yẹn kí wọ́n fi kà á. Isaiah Ẹni tó ka Bible 64. ń bẹ̀ lẹ́ẹ̀kan dà. Isaiah 54 verse 16 and 17. Kíyèsí, Kíyèsí, èmi ni ẹni tí ó dá alágbẹ̀dẹ èmi lẹ́ni tó ti dá alágbẹ̀dẹ tí ń fẹ́ iná ẹ̀yìn, tó ń fẹ́ iná ẹ̀yìn. tí ó sì mú ohun èlò jáde. Alágbẹ̀dẹ tó ṣiṣẹ́ àgbẹ̀dẹ rẹ̀ tó fi rọ mọ́tò. Alágbẹ̀dẹ tó fi ṣe àgbẹ̀dẹ rẹ̀ tó fi rọ àdá. Alágbẹ̀dẹ tó fi ṣe àgbẹ̀dẹ rẹ̀ tó fi rọ ohun tó wù, tó fi rọ aeroplane, tó fi rọ everything. Ọlọ́run ní òun lòun dá wọn. God is the one who had created the one to smith, a goldsmith or an iron bender that would bend iron into any form of thing. Yes. Èmi ni ó sì ti dá apanirun láti panirun. Ṣé gbọ́? Ta ló dá apanirun? Who Ọlọ́run created a Láti ṣe destroyer? kí ni? láti panirun. Kí ló wá ń bẹ̀rù oṣó fún? Then why are you scared? Kí ló wá ń bẹ̀rù àjẹ́ fún? Why are you scared of the witches and the wizard? Àjẹ́ tó bá jẹ́ àjẹ́ tó bá lóun fẹ́ lo agbára, ohun tọ́lọ́run bá fún pé kó ṣe ló máa ṣe. A witch, which is to perform his power, would only do according to the will of God. Tọ́lọ́run bá yọ̀ǹda fún láti ṣe àṣeyọrí iṣẹ́ yóò ṣe é. If God wants him to succeed, then it would. Ìgbà tí Ọlọ́run yọ̀ǹda fún Júdásì láti ṣàṣeyọrí lórí Jésù, ó rí i ṣe. When Judas Iscariot is to perform his own right on Christ, he succeeded. Ìgbà tọ́lọ́run ò fi àṣẹ fún Mósè láti ṣe àṣeyọrí lórí Fáráò ní ìbẹ̀rẹ̀, ó ní èmi ó ṣe Fáráò ráyàlé, kò ní jẹ́ kí àwọn ọmọ Ísírẹ́lì kó lọ. Kò sì rí àṣeyọrí ṣe lásìkò náà. God has his own purpose for delaying Moses from succeeding earlier from the beginning, and that is why he had to add in the heart of Pharaoh to let his own sons go. Nígbà tí Quran sọ nípa ọ̀rọ̀ Musa tí ń ṣe Mósè, Ànábì Musa alayhi salatu wa salam. Even when the Quran, the Holy Quran, talks about Prophet Moses, Ànábì Musa ó lọ bá Ọlọ́run, ó ní ìwọ Ọlọ́run, kí ló dé tí gbogbo ìgbìyànjú mi lórí Fìrìánù tí mi ò fi rí oore ọ̀fẹ́ láti ṣẹ́gun rẹ̀? Prophet Moses went to meet God and said, why is it that all my effort is in vain in the sight of Pharaoh? Ọlọ́run wá ní ìdí tó fi tí ìṣẹ́gun rẹ̀ ni wípé ó sì ń gbọ́ tèmi láwọn ibì kan. Ní gbogbo òfin tí mo pa pé kò gbọdọ̀ dánwò, gbogbo òfin ló ti rú, ṣùgbọ́n ó kù òfin kan tó sì ń pamọ́ níwájú mi ló ṣe tí lè ṣẹ́gun ẹ̀ nínú Quran. God told him that there is a reason why I am still keeping him. Because out of all my commandments, there is one particular one he is still keeping vividly. Ọlọ́run ní Fìrìánù ó sì ń tẹríba fún ìyá rẹ̀. Bíbélì dẹ̀ sọ fún wa pé bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ̀ kí ọjọ́ rẹ̀ kó lè ṣe kí ni, kó lè pẹ́. Ó ló sì ń tẹríba fún ìyá rẹ̀. Then that commandment is he still bows down and obey the mother. Because even the 10 Commandments says, obey your father and your mother so that your days can be long on earth. Ìwọ Ànábì Musa alayhi salatu wa salam, ìwọ Ànábì Musa lọ gbàdúrà lórí Fìrìánù pé kí ìgbéraga kó pàlẹ́. Ohun tó kù tó ń ṣe tó fi rí ojú rere nìyẹn kó lè yí padà ńbẹ̀. Then Moses was told to go and pray so that Pharaoh
would become rude to the mother so that he can go astray. Ní ànábì Musa ló bá padà lọ gbàdúrà. Then Moses went back to pray. Ó wá ń gbàdúrà fún ẹ̀mí ìgbéraga pé kó bà lè. Then he prayed so that Pharaoh can be proud of himself. Ọjọ́ tó dé láti ibì kan tí Fìrìhánù dé láti ibì kan. When Pharaoh got back from a journey, ìyá rẹ̀ òun máa ń tí ìyá rẹ̀ bá ti dé á kúnlẹ̀ á gbóúnjẹ fún ìyá rẹ̀. whenever he comes back and the mother comes, he feeds the mother. Ìyá ẹ̀ bá ní Fìrìhánù oúnjẹ mi dà. Then the mother asks, "Where is my food?" Olóúnjẹ yín wà lórí tébù kẹ́ lọ gbé. Then Ẹ lọ gbé oúnjẹ yín lórí tébù àbí kí ló ṣẹlẹ̀? he said, "Your food is on the dining, then go and eat." Lẹ́sẹ̀kẹsẹ̀ At that point, àdúrà yẹn dẹ́gbà. that prayer was answered. Nǹkan kan ṣo tó kù tó fi ń rójú rere Ọlọ́run. That was the only thing he was seeing, Àgbà kúrò lọ́wọ́ ẹ̀. and that was taken away from him. Ìgbà tẹ́ bá ń sọ pé ń gbàdúrà pé káwọn aṣebí kú. When you're praying that the evildoers should die, Ìgbà tẹ́ bá ń gbàdúrà pé kí àwọn olóògùn owó tó wà lórílẹ̀‐èdè ayé kí wọ́n kúrò. when you pray that all ritualists should die, Ìgbà tẹ́ bá ń gbàdúrà pé gbogbo àwọn tó ń kówó orílẹ̀‐èdè Nàìjíríà jẹ́ pé kí wọ́n kú lójijì. if you pray that everyone who is misleading us in Nigeria should die, Tí ẹ bá lọ ka Quran tẹ ka Bible dáadáa. when you read your Holy Quran and the Holy Bible very well, Ohun tó fà á tẹ́ ẹ fi tí ìrí lè ṣẹ́gun wọn ni wípé wọ́n sì níbì kan tó ti fi ń bá rí ojú rere Ọlọ́run. there is a reason why you're not conquering them yet, is because they are still seeking the face of the Lord in one way or the other. Olè náà sì ń rojú rere Ọlọ́run. A ò tí ì rí olè tó ń digunjalè káàkiri ayé. A ò tí ì rí mú torí pé ó sì níbì kan tó ti fi ń bá rí ojú rere Ọlọ́run. Even an armed robber is still seeing the favor of the Lord. That's why he hasn't been caught. Àbí kí ni ká ti gbọ́ pé kí bàbá olówó tó ṣoògùn owó kó pe gbogbo àwọn ọmọ aláìní bàbá àwọn ọmọ òrukàn kó dẹ̀ máa fún wọn lóúnjẹ àbí kó máa tọ́jú kó máa wá iṣẹ́ fún gbogbo àwọn aláìní. Ṣérú eléyìí ò ní jẹ́ ojú rere lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n àkókò máa tó tọ́lọ́run bá fẹ́ mú gbogbo nǹkan wọ̀nyẹn ló máa gbà kúrò lọ́wọ́ ẹ̀. For a ritualist who comes to feed all the poor, the needy, and even give job opportunities to those who seek that opportunity, and still went ahead to feed the nation, that kind of a person, the days will be lengthened, but at a point, God will still take everything away from him. Nínú ìwé mọ́ tí a kà, ó ní Ọlọ́run wa ó pọ̀ ní àánú, ó lọ́ra láti bínú, òun kì í bínú, ó sì pọ̀ ní àánú. Lóòótọ́ kì í pa ìbínú rẹ̀ mọ́ láéláé, ṣùgbọ́n máa ń lọ́ra láti bínú, ó sì pọ̀ ní àánú. Even in the Bible, we read that God is so strong in his mercy, but at a point, he would always not show it. Hallelujah. Hallelujah. Ògo Ọlọ́run yóò fara hàn ní ayé wa. May the glory of the Lord shine in our life, Àánú Ọlọ́run yóò máa bá wa gbé. and his mercy will live with us. Èwo ló fẹ́ fi ara rẹ sílẹ̀ fún? Which one are you devoting yourself to be? Búburú ló fẹ́ fi ara rẹ sílẹ̀ fún ni àbí rere? Is either evil or bad or good? Bí Ọlọ́run bá lè máa jẹ́ remote control àwọn ènìyàn. If God can actually be our own controller, Tó bá fẹ́ gbé ẹnìkan ga tí ó bùkún fún wọn láti òkè wá. and if he's ready to bless someone from above, Tí ó dẹ̀ rán aláàánú tí ó gbé ga tí ó rán sí. and he sent an helper to that person, Tó bá fẹ́ gbé ẹnìkan ṣubú tí ó rán apanirun sí láti parú ẹni bẹ́ẹ̀ run. and when he is to fall someone, he will still send a destroyer to the person. Bó tilẹ̀ jẹ́ pé Ọlọ́run wa kì í ṣe ìkà. Even if our God is a God that does good, Ṣùgbọ́n a máa san ẹ̀san fún olúkúlùkù ènìyàn gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ yóò ti rí. but he is still the same God that pays everybody according to his or her handwork. Nítorí náà, For this reason, níwọ̀n ni kó o bẹ̀rù ẹni tí kò lè pa ara, ẹni tó lè pa ara tí ò lè pa ẹ̀mí, níwọ̀n ni kó o bẹ̀rù rẹ̀ mọ́. then there should be a little to which you be scared of someone who can kill the body but not the soul. Ṣùgbọ́n ẹni tó lè pa ara tó tún lè pa ẹ̀mí tí ń ṣe Ọlọ́run,
ó yẹ kó lè bẹ̀rù rẹ̀. then you should be very careful to offend the person that can kill both the body and the soul. Nítorí gbogbo ẹ̀bùn gbogbo ọ̀dọ̀ Ọlọ́run ló ti ń wá. For this reason, every good gift comes from heaven above. Ohun gbogbo ọ̀dọ̀ Ọlọ́run ló ti ń wá. Everything comes from God. Ìwé Àìsáyà The book of Isaiah, orí ìkarùndínláàádọ́ta Àìsáyà 45 verse 7. the book of Isaiah 45 verse 7 Ó ní kíyèsí, says, mo dá òkùnkùn, I create mo the dá darkness, ìmọ́lẹ̀, the light, mo ṣe àlàáfíà, I bring peace, mo sì ṣe ibi. and I brought evil. Èmi Olúwa ló ṣe. I, the Lord, do all these things. Ẹ̀kọ́ tá a kà lẹ́ẹ̀kan, ó ní mo dá apanirun láti panirun. That passage read earlier, he said he created the destroyer to destroy. Nígbà tó dénú Amos orí kẹta ẹsẹ̀ kẹfà, In the book of Amos 3:6, ó ní a lè fún ìpè ní ìlú. he said, the trumpet might blow in one Kí àwọn nation, ènìyàn mi kó má ṣe bẹ̀rù. and my people will not be scared. Túláàsì lè wà nílùú. There might be trouble in the world, Kó má jẹ́ pé èmi Olúwa ló ṣe. that I, the Lord, do this. Ó tiẹ̀ sọ́nù English ẹ pé when there are trumpets, When the trumpet blows, ó ní èmi Olúwa ló ṣe. I, the Lord, do this. Ta ló yẹ ká bẹ̀rù? Then who are you to be scared of? Wọ́n ti sùn. Ta ló yẹ ká bẹ̀rù? Ọlọ́run ni ká bẹ̀rù. Ẹni tó yẹ ká bẹ̀rù ni Ọlọ́run. God Remote control wa, ọwọ́ ẹ̀ ló wà. is the carrier of our remote control. Òun ló ní bá a ti ń jí bá a ti ń sùn. Gbogbo re wa lọ́wọ́ ẹ̀ ló wà. Lọ́jọ́ kan àbàpọ̀ Ọlọ́run bá ṣe wà, àbàtí fi kíkójú Olúwa mi. Tí Ọlọ́run ṣe ń hùwà rẹ̀, tó wáá pa àmọ́ ibi tó ń gbé. If we know where God lives, Ẹlòmíì ó ti bá a jà. many have fought God, Ẹlòmíì ó ti pè é lẹ́jọ́. will have even sued him. Ọba kábíyèsí, Is the one that cannot be asked. the invisible God. Ọba tí ò ṣe é rí. The invisible God. Ọba tí ò ṣe é rí. Àwọn òyìnbó wá lọ ní òṣùpá wọn ò rí. Even the whites, the Americans, they searched everywhere for him. Àwọn tó lọ sínú oòrùn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ dé agbede méjì wọn ti ẹ̀dá agbede méjì tán fi jóná dànù. Many that searched for him going to the sun got burnt. Àwọn kan wá lọ sínú ọ̀gbun nínú òkun wọn ò rí Ọlọ́run. Some even went down the water. They didn't see Ọba Jídára. the God that does wondrous things. Má fi wá dára tí ó pa wá lẹ́kún. Do not use us to do what will make Ọjọ́ us alẹ́ wa sad. jẹ́ kó dára fún wa. And our days shall be Ọ̀sán sweet in òwúrọ̀ wa life. jẹ́ kó sunwọ̀n fún wa. Morning, afternoon, and night shall be blessed. Gbogbo ẹ̀bùn rere gbogbo ọ̀dọ̀ Ọlọ́run ló wà. Every good gift comes from heaven above. Kí la wá ń bẹ̀rù? Then why are you scared? Òun ló ní agbára. He has the power. Jésù ló lágbára tògo. Jésù ló lágbára ọba títí láé. Ta ló lágbára? Jésù ló lágbára àtògo. Jésù ló lágbára ọba títí láé. Ta ló lágbára? Jésù ló lágbára àtògo. Lórí ayé wa o, Jésù ló lágbára ọba títí láé. Hallelujah. Wàhálà kan tó fẹ́ ṣẹlẹ̀. A trouble that wants to happen. Hallelujah. Hallelujah. Ṣé a kò bùn ẹ́ pé kí ó jẹ́ ìwọ ló máa ṣe wàhálà yẹn fún ẹnìkejì rẹ? Are you not being given that gift to be the trouble cause? Ṣé ìwọ kọ́ la fún lẹ́bùn yẹn wípé kó o gbé ẹnìkejì rẹ yẹn ṣubú? Or are you the one that has been assigned to torment or befall your neighbor? Nínú gbogbo èèyàn tó wà láyé nígbà yẹn kí ló dé kó fi jẹ́ pé Júdásì la yàn láti kan Jésù mọ́ àgbélébù? Why was it that Judas Iscariot was the one chosen to befall Christ? If care is not taken, Tẹ́ ẹ bá ṣọ́ra, tẹ́ni kálukú ò bá jókòó dáadáa, if you are not well seated,
ìdálù níṣèlú. Ìyá ọba ní bọ́ba. Ìyá ọba ní bí ọba. The queen gave birth to the king. Ìyá gómìnà ní bí gómìnà. The mother of the governor gave birth to the governor. Ènìyàn búburú ní bí ènìyàn búburú. The wicked will still give birth to the wicked. Ìwà tó bá wà nínú ènìyàn, òun náà la ó fi yàn án sí ipò búburú tọ́lọ́run bá fẹ́ kó fi ṣiṣẹ́. It is with your attitude or the character in you that you'll be chosen to a position to work. Mo fẹ́ mú ọmọkùnrin yẹn. I want to take that boy. Mo fẹ́ mú ọmọkùnrin yẹn. I want to take that boy. Tálá lè lò fún tó máa lọ mú wá fún wa. Who can we choose to go and bring him? Ọkùnrin oníranù yẹn, òun ló lè ṣiṣẹ́ yẹn. I want that man. Obìnrin oníkébékébé yẹn, òun ló lè ṣiṣẹ́ I yẹn. want that mischievous woman. Ọ̀yẹ́ fún rìmúùtù ẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní ṣe kẹ́sẹ̀ láyàlé kó má tiẹ̀ ronú pé òun ṣe búburú. Oh yeah, let's give her that power to control him. Ẹjọ́ ẹ̀yin bàbá ẹ̀yin màmá, tẹ́ bá fẹ́ fún yàn ní nǹkan tàbí ẹ fẹ́ gbéṣẹ́ kan jáde fún ènìyàn. Ǹjẹ́ ẹ̀ ní ronú wípé ta ló lè ṣe kinní yìí fún mi dáadáa? At a point, if you are to assign a job to someone, you look at it. Who should I give it to? Ó dàbí ìgbà tá a fẹ́ ṣèkórè. Just like when we are planning our harvest. Tí chairman àtàwọn ìgbìmọ̀ ń ṣe ìpàdé lọ, ṣèpàdé bọ̀. When the chairman and the other committees are doing their meetings. Èmi rò pé tá a bá bèrè lọ́wọ́ chairman lónìí pé ṣé ìkórè yẹn yọrí sí dáadáa àbí ò yọrí sí dáadáa. Chairman á lè sọ nǹkan kan nípa ìkórè yẹn bóyá ó yọrí sí dáadáa àbó yọrí sí ìdàkejì. Chairman á sọ kankan bẹ́ẹ̀. If you'd ask the chairman to say something about the harvest, he would have something to say. Tí chairman bá wá jáde wá lónìí gẹ́gẹ́ bí aṣojú ìgbìmọ̀ yẹn wípé ìkórè yẹn lọ dáadáa. Then if the chairman comes out to tell us the harvest is a success. Ó túmọ̀ sí pé ó gbé iṣẹ́ yẹn fún àwọn tó kọ́ṣẹ́ mọṣẹ́ láti fi kàn bá darí ìkórè yẹn kó lè dá. Then it is to tell you that the right set of people assigned to different jobs or activities did them perfectly. Bí Ọlọ́run ṣe máa ń dá ènìyàn búburú mọ̀ ní nínú ìwà rẹ̀ ni ó ti dá ènìyàn búburú mọ̀. God identifies the evil one with their attitudes. Mo dẹ̀ fẹ́ gbé ọmọkùnrin yìí ga o. And I want to elevate this boy. Mo dẹ̀ fẹ́ gbé ọmọbìnrin yìí ga o. I want to elevate this girl. Gabriel tálá lè lò fún náà. And dear Gabriel, who are we to use? Dádì, ṣé inú ṣọ́ọ̀ṣì yẹn lẹ ti fẹ́ gbé ga sá? Is it in that church? Inú ṣọ́ọ̀ṣì yẹn ni. In that church? Tó bá yẹ kó obìnrin yẹn lẹ fẹ́ gbé ga. If it's that woman, Olóríire kan tó wà láàrin wọn yẹn jẹ́ ká lò kó lè gbé ga sá. let's use that woman to bless her. Ìgbà yẹn nìyẹn máa lé ọkàn kókókó pé kí ló ṣe é o jí jẹun láàárọ̀, kí ló ṣe é owó bàtà tó wọ̀, kí ló ṣe é o lọ sí skul, kí ló ṣe é ọmọ òrukàn àtúbùsẹ̀kún. Kò dẹ̀ ní mọ̀ pé celestial hymn ó sọ pé ìṣẹ́ tí bàbá rán wá lọ́wọ́ yóò máa ṣe. Àbí sẹ́lẹ̀ ò rán yín létí ni ẹ sọ̀rọ̀ ni. Sẹ̀lẹ̀ ò sọ pé iṣẹ́ tó bá fẹ́ kẹ́ ẹ ṣe lẹ máa ṣe. Our hymn reminds us that it is the will of God we will do. Ìwọ tó ń bá ni jẹ́. You that spoils your neighbor, Á gbé ẹ dìde ni. you were being chosen to mock. Ìránṣẹ́ náà ni ìwọ náà. You are also a messenger. Ìwọ tó ń tún ayé èèyàn ṣe. You that bless the other. Á gbé ẹ dìde ni. You have been assigned to do that. Ìwọ náà ti gba ẹ̀bùn mímọ́ látọ̀dọ̀ Ọlọ́run wa. Then you've received your reward from heaven. Àwọn wo ló ń fi ayé wọn sílẹ̀ fún Sátánì? Àwọn wo ló ń fi ayé wọn sílẹ̀ fún Júdásì? Who are those people Judas Iscariot or Satan, the devil, uses? Irú àwọn ẹgbẹ́ ènìyàn búburú ni wọ́n. It's the gathering of the evil ones. Tí Bíbélì rọ̀ wá pé ká yí padà. That the Bible is even telling us to turn our ways from that. Ẹ jẹ́ ká wo ìwé òwe orí kẹrìnlá ẹ̀kọ́ tí wọ́n kà fún wa. Let's look at the book of Proverbs 14. Ká sáré yọ bí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run méjì níbẹ̀. Let's look at what was told. Nínú ìwé òwe orí kẹrìnlá The book of Proverbs 14 láti ẹsẹ̀ ogún from tí mi ò bá ṣí. 20. From 20. Hallelujah. Hallelujah. Ṣé mi ò ṣí? 21. 21. Ẹ jẹ́ ká wò láti ẹsẹ̀ ogún. Let's look at it from 20. A tilẹ̀ kórìíra tálákà láti ọ̀dọ̀ aládùúgbò rẹ̀ wá. The poor is hated even of his own neighbor, Ṣùgbọ́n ọlọ́rọ̀ ní ọ̀rẹ́ púpọ̀. but the rich hath many friends. Ọrọ̀ a máa fa ọ̀rẹ́ púpọ̀. Riches brings more friends to you. Bàbá yẹn láìkì mi.
that man loves me. Bí bọ́bọ́ yìí ò bá rí mi, kò lè fi mí ṣeré, kò lè sùn. That guy does not joke with me. Ọ̀rẹ́ mi yẹn láìkì mi. The likeness is much. Girlfriend yẹn láìkì mi. That my girl loves me. Ìyàwó mi láìkì mi. That my wife loves me. Ọ̀nì ìyá wèrè. Ọ̀nì ibùgìjẹ. You won't run mad. Ọ̀nì ìṣòwò tí ò pé. You won't run mad. Hallelujah. Hallelujah. Ọrọ̀ a máa fa ọ̀rẹ́ púpọ̀. Riches would give many friends. Ẹni tí ò ní nǹkan kan. He that does not have anything, Kò sẹ́ni tó máa rí o. no one will see. Ọlọ́run ò dẹ̀ ṣètò ayé bẹ́ẹ̀. God did not build that. Ọlọ́run ò ṣètò ayé bẹ́ẹ̀. God did not make that to the world. Gbogbo ènìyàn lọ́lọ́run fẹ́ràn. God loves everyone. Òjò tó rọ̀ sí ọ̀dọ̀ tálákà náà lọ sọ́dọ̀ ọlọ́rọ̀. Òjò kan náà ló rọ̀ síbẹ̀. The rain that falls from heaven falls on everybody, either you're rich or poor. 21. 21 says, Ẹni tí ó kẹ́gàn ẹnìkejì rẹ̀. he that despises his neighbor Ó ṣẹ̀. sins. Ṣùgbọ́n ẹni tí ó bá ṣàánú fún àwọn tálákà. But he that mercy on the poor, Ìbùkún ni fún un. happy is he. Ẹ jọ̀ọ́, nǹkan mélòó ni Bíbélì ń sọ mẹ́ẹ̀? There are two Nǹkan different mélòó? things. Gbogbo Bíbélì pátá nǹkan méjì ló sọ. The Bible will tell you about two things. Ó sọ nípa rere Tells you about good àti búburú. and bad. Lórúkọ Jésù, rere la ó máa ṣe. You would always do good in Jesus' name. Tí èèyàn bá ti kórìíra arákùnrin rẹ̀. If you despise your neighbor, Irú bí mo ṣe ń wàásù lọ́wọ́lọ́wọ́ yìí. as he's preaching presently, Ẹlòmíà ní kó wí ohun tí òkú tiẹ̀ bọ́lẹ̀ jàre. some will say, let him say what he wants to say and Àwọn ò come down. láìkì ọ̀rọ̀ Ọlọ́run tí wọn. They don't value the word of God. Àbòsílẹ̀ lomi wá ṣe ń ṣọ́ọ̀ṣì. They are only here to mock Eléyìí others. tí oníwàásù bá wí náà fẹ́ mú dání lọ ilé. Even what is meant to be taken home from the, Wọ́n dẹ̀ máa plọ́ọ̀gì ẹni. Wọ́n máa plọ́ọ̀gì ẹni. they are there to discuss what the preacher has said. Kò lè mú un lọ lé pé kó ṣe àṣàrò lórí rẹ̀ pé kó lè tún ayé ẹ̀ ṣe. Àbí bí ó bá ṣe tún mú ayé rẹ̀ tí ó tún ba ayé rẹ̀ jẹ́. They are not taking it for their own good or to put them on the right path, but to Nítorí mock pé them. ọkàn wọn yín gbè. Because their heart has been hardened. A ti ṣe ọkàn wọn ní ọkàn òkúta. Their heart has been made so strong. Ìgbà yẹn náà máa wọ pé oníwàásù ń sọ àsọtán ọ̀rọ̀. And that is when they will say that the preacher is saying too much. Bíbélì la dẹ̀ gbé kalẹ̀ fún ìtọ́ni, ìgbaniníyànjú àti ìbánuwí gẹ́gẹ́ bí ìwé tí mo And ti ṣe the sọ. Bible is meant to correct us because a book of correction. Ẹlòmíì tá a bá ń sọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́, wọ́n á jáde síta, wọ́n á lọ sùn. Some, it is at the point where we say the word of God, they go to sleep. Kì í ṣe gbogbo àwa tá a jọ ṣe ìsọjí aago mẹ́wàá sí méjìlá yẹn láwa ń bí báyìí o. It is not everyone who was here around 10, 12 that is still here. Wọ́n gbéraga débi pé tọ́rọ̀ Ọlọ́run bá ti bẹ̀rẹ̀, wọ́n á kórìíra ẹ̀ tàbí pé talent tó fẹ́ sọ̀rọ̀ náà. They are so proud of themselves that they would just say, who is that person to preach or what is he to Ẹni tí say? ó kẹ́gàn ẹnìkejì rẹ̀. He that despises his neighbor Bíbélì ní ó ṣẹ̀, sins. ẹ̀ṣẹ̀ ni. It's a sin. Ta ló ń sọ̀rọ̀? Who is talking? Bàbá dẹ̀ sí pẹ́pẹ́ máa jáde jáde jẹ́ kí n sùn díẹ̀. Since it's the shepherd that is preaching, let me sleep. Ṣé yẹn wá kan ayé ni? Kò káyé. Ìyẹn wá ní pé olùṣọ́ àgùntàn máa jẹun. Does that stop him from eating? Ìyẹn wá ní pé ìwọ ló pè mí. Does that mean you're the one that called me? Àbí yẹn máa dé ọlá Ọlọ́run kùn lára tèmi. Or would even reduce his own riches or wealth? Ó ṣe ọkàn ara rẹ̀ níkà. You are actually hindering your own blessing. Àwọn tí ń gbìmọ̀ búburú Those that gathers, kò wá ṣìnà bí. those that gathers evil Òwe ló ń sọ̀rọ̀ ní 22 lost yẹn. their way. Àwọn tó ń gbìmọ̀ búburú kò wá ṣìnà bí. Do they not err that devise evil? Ṣùgbọ́n àánú àti òtítọ́ ni fún àwọn tí ń gbìmọ̀ ire. But mercy and truth shall be to them that devise good. Hallelujah. Hallelujah.
Gbogbo ẹ̀yin tẹ́ ń wá ìlọsíwájú ẹnìkejì yín. For every one of you that will always look at your neighbor to prosper. Ẹ̀yin tẹ́ ẹ̀ dìtẹ̀, ẹ̀yin tẹ́ ẹ̀ mú nǹkan tí ò tiẹ̀ tọ́ kẹ́ máa fi sínú ayé ẹnìkejì. You that will not mock your neighbor. Àwọn ẹlòmíì wọn ò ní rí ohun tí wọ́n fẹ́ sọ, wọ́n á dẹ̀ fúrèmù ẹ̀, wọ́n á tún sọ ọ́ dodidi. Some will not even have anything to say, but they will turn your speech around for evil. Gbogbo ẹni tó ń wá ire ọmọnìkejì tó ń wá ire ìjọ yìí, ire ló máa jẹ́ fún yín nígbà For gbogbo. everyone who is looking for your own upliftment or good of the neighbor will be blessed in Jesus' name. Ẹsẹ̀ 23. 23. Ẹ̀kọ́ tí mò ń kà fún yín, èmi kọ́ ni mo mú jáde o, Kétu ló ní kí n túmọ̀ ẹ̀ fún wa o. Ohun tó dẹ̀ wà nínú lẹ́tà tó gbé mi wá bí ni pé máa bá wọn sọ̀rọ̀ Ọlọ́run, ó lead wọn to the Christ. Nǹkan tí wọ́n sọ nìyẹn, èmi ò mọ ibi téèyàn ti ń sọ̀rọ̀ tí wọ́n ti sọ wípé ohun tó ń sọ kò ní ìtumọ̀. The Bible passage we're reading is not chosen by him, it's chosen to us, given to us from the headquarters and to be taught by the shepherd. 23. 23. Nínú gbogbo làálàá, In all labor, ní èrè púpọ̀ wà. there is profit. Nínú gbogbo làálàá ní èrè púpọ̀ wà. It is in all labor there is profit. Ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu lásán ni. But the talk of the lips, Ọ̀rọ̀ ẹnu lásán ni. but the talk of the lips, Kò sí ohun tó yẹ ká ṣe ni pé tá a bá ń ṣe làálàá, if you labor, ìyẹn ò ní pé ká tiẹ̀ ní. if you labor does not mean you should be rich. Àfi ká ṣe làálàá ká tó tẹríba fún Ọlọ́run kó lè fi èrè sí ohun tá à ń ṣe làálàá lé lórí. It is only where you labor and humble yourself in the presence of God. Abálájọ tí that Psalm God bless your doings. 127 fi sọ wípé asán ni fún ẹ̀yin tí ẹ jí ní kùtùkùtù òwúrọ̀ láti pẹ́ ṣíwọ́ nígbà tó tún délé lálẹ́ ó tún jẹ oúnjẹ ìkáàánú. Ó ní ṣùgbọ́n fún àwọn àyànfẹ́ ó ló fi oúnjẹ fún wọn láti ojú oorun. Hallelujah. Hallelujah. Psalm 127 mo kà. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ 24. Let's look at 24. Adé àwọn ọlọ́gbọ́n lé ọ̀rọ̀ wọn. The crown of the wise is their riches, Ṣùgbọ́n ìwèrè àwọn aṣiwèrè ní wèrè. but the foolishness of the fool is folly. Adé àwọn ọlọ́gbọ́n ní ọ̀rọ̀ wọn. The crown of the wise is their riches. Bí èèyàn bá gbọ́n tó nímọ̀ Ọlọ́run tó gbogbo nínú Ọlọ́run, ọlọ́gbọ́n ènìyàn ni. Ìgbà tí Sólómọ́nì gbọ́n tó béèrè ohun mẹ́ta lọ́wọ́ Ọlọ́run, a fi ohun gbogbo lé e lọ́wọ́, ọ̀rọ̀ dẹ̀ wọnú ayé ẹ̀. Ṣùgbọ́n àwọn Bíbélì tẹ̀ sọ pé wèrè ni ọ̀rọ̀ àgbélébù níwájú àwọn tó fẹ́ ṣègbè. Kí ni ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́lọ́wọ́? Ọ̀rọ̀ Ọlọ́run. Abẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n kò ní túmọ̀ nínú ayé ẹlòmíì. Láti dé kòríta mẹ́yẹn ó ti sọ́lẹ̀. Ohun tá a ní kó má ṣe ní búburú yẹn ni ó mú ṣe. Ihun tó bá ti mú ẹ tó fi ń sọ̀rọ̀ ẹnìkejì ẹ lẹ́yìn. Ọ̀tá Ọlọ́run ni ẹ. The crown of the wise is their riches. This is to tell you that it is for you that is wise that will be blessed in that wisdom of God as your own eternal riches. Ó lè gbàdúrà pé kí wọ́n gbé ẹ ṣubú, ó dẹ̀ fẹ́ gbé ẹnìkejì ẹ ṣubú. It is not for you to pray that you will fall and still make neighbor fall. Finá jóra rẹ wò kó tó fi jó ẹnikẹ́ni. Why don't you test yourself in the fire before testing another? 25. 25 says, Ẹ máa gbọ́ olóòótọ́ ẹlẹ́rìí gba ọkàn sílẹ̀. a true witness delivers souls, Ṣùgbọ́n ẹlẹ́rìí ẹ̀tàn ó sọ̀rọ̀ èké. but a deceitful witness speaks lies. Kí ni ìtumọ̀ nǹkan tá à ń tú lọ́wọ́lọ́wọ́ yìí ná? What are we trying to tell you? Nǹkan tí wọ́n ń pè ní parable. Parable. A way, we are telling you a way. À ń sọ̀rọ̀ nípa òwe. Abẹ́kọ̀ọ́. We are telling you parables. Ẹlẹ́rìí òtítọ́. A witness of the truth Ó gba ọkàn sílẹ̀. delivers souls. Wọ́n ti wérọ́ mọ́. They lied against the person. Wọ́n ti dìtẹ̀ mọ́. They lied against him. Ṣùgbọ́n ẹlẹ́rìí òdodo ó ní irọ́ lẹ́ ń pa òdodo rè. Ó gba ẹni tí a purọ́ mọ́ yẹn sílẹ̀. But a witness of the truth saves the soul of that person. Ṣùgbọ́n ẹlẹ́rìí ẹ̀tàn
But a deceitful witness, ó máa lọ dì wá láti níbo ni mo ti lè kó tó máa dì wá náà. Ó máa lọ dì wá láti Abuja, Kanji dam ní níbo ló nẹ́ẹ̀sì sí báńdì àwọn Haúsá lọ́hùn, Maiduguri. Ó máa lọ dì wá láti bẹ̀. Á ti wá gbogbo irọ́ yẹn pa. Ó sọ̀rọ̀ èké, á wá gbé ọ̀rọ̀ èké kalẹ̀. a deceitful person who is to witness a lie would find a way as much as possible to make it presentable and to destroy that person. Ìwà burúkú tó wù ló gbé kúrò ní ṣọ́ọ̀ṣì o. It is for that bad attitude that has made you left the church. Ṣùgbọ́n tó bá dé ìta. When you get outside, Lágbájá. say, ẹ lọ ṣọ́ọ̀ṣì ni. Mi ò lọ ṣọ́ọ̀ṣì yẹn jàre. I don't want to go to that church again. Wàhálà ṣọ́ọ̀ṣì yẹn pọ̀. That problem is too much. Ó tiẹ̀ lè mọ iye tí wọ́n ń pa. You don't even know how much we are making there. Tètè ra wọn ṣọ́ọ̀ṣì yẹn, ìjà abẹ́ tiẹ̀ ti pọ̀ jù. The accountability there is zero. So ti ra wọn ṣọ́ọ̀ṣì yẹn, wàhálà wọn tiẹ̀ ń ṣàánú fún tálákà. They don't even show mercy to the needy. O lè rí kó ràn yàn lọ́wọ́. They are always on their own. They don't help. Kí ló ń ṣe tẹ́ ẹ mọ̀? What is that person doing? Kí ló ń ṣe? Ṣẹ́yìn mò ń bá sọ̀rọ̀ ṣá. Kí ló ń ṣe? Ó ń ba iye ara ẹ̀ jẹ́, ń parọ́. That person is a witness of lie. Gbogbo apárọ́mọ́ nínú ayé ẹ lónìí yóò gba idà. Amen. Gbogbo akẹ́gàn rẹ nílé bàbá, nílé ìyá, níbi ìjẹ, níbi ìmu, ọ̀run agbágbára lọ́wọ́ wọn. Amen. Tó bá ní kó o ṣubú, òun ló máa ṣubú. Amen. 26. Ní ìbẹ̀rù Olúwa ní ìgbẹ́kẹ̀lé tí ó lágbára. In the fear of the Lord is strong confidence. Ìbẹ̀rù Ọlọ́run. The fear of the Lord. Ìyẹn náà ló máa fún wa níbùkún. That is the only thing that can bless Ìbẹ̀rù Ọlọ́run ló máa jẹ́ ká sin Ọlọ́run. It's the fear of God that will make you serve God. Ìbẹ̀rù Ọlọ́run ló máa sọ wípé ìsọjí ọjọ́ mẹ́ta ká tó ṣe ọdún 28, 29, 30. Ìbẹ̀rù Ọlọ́run ló máa jẹ́ ká wá wípé Olúwa ìwọ ni aláàbò mi. It is the fear of God that will make you come for service at the appointed time to say, God, you are the only one that has been saving me. Ọtí tún mi wérọ́ o. They have started cooking lies. Olùṣọ́ ti tún mi wérọ́. The shepherd is wanting to tell lies. Àtúnika tún ṣe ìsọjí ọjọ́ mẹ́ta ká tó sọdún. Sáà ní sọ̀rọ̀ sá. Ìyá alámọ̀ ní sáà ní sọ̀rọ̀ sá. Mẹ́ra lọ ní tèmi o. I will not go. This one that shepherd is saying he will do it in 3 days. Ìnàdúrà kí ló fẹ́ gbà? What does he want to say himself? MC Murphy l'Abẹ́òkúta. Ó ní ló láyé o, ẹ̀tàn, ló láyé o, ẹ̀tàn, ló láyé o, ẹ̀tàn, ló láyé o, ẹ̀tàn. Ẹ̀tàn ló láyé. This world is owned by the deceitful. Ẹ̀tàn ló láyé. We are here to deceive ourselves. Ẹlẹ́tàn ènìyàn ni ò ní gbọ́ Ọlọ́run gbọ́ tí ò ní bẹ̀rù Ọlọ́run. It is this deceitful person that will not believe in God. Yóò sì jẹ́ ibi ààbò fún àwọn ọmọ rẹ̀. Ẹnikẹ́ni tó bá bẹ̀rù Ọlọ́run yóò jẹ́ ibi ààbò fún àwọn ọmọ rẹ̀. Nítorí tiẹ̀ tó gba Ọlọ́run gbọ́, kọ́dún yìí tó parí nítorí tiẹ̀ tó gba Ọlọ́run gbọ́, ò ní fọwọ́ ẹ̀ gbọ́mọ sí. Amen. For you believe in God, you will not bury your child this year. Ọgbọ́n tó sọ ni, ó ní ẹnikẹ́ni tó bá bẹ̀rù Ọlọ́run, ó ní yóò jẹ́ alágbára. He said, he that fears the Lord is strong confidence. Ó ní ìbẹ̀rù Ọlọ́run yìí yóò sì tún jẹ́ ààbò fún àwọn ọmọ rẹ̀. And his children shall have a place of refuge. Yóò sì jẹ́ ààbò fún ìbátan rẹ̀. Even the relations. Yóò sì jẹ́ ààbò fún ọkọ rẹ̀. The husband. Kì í ṣe gbogbo obìnrin tó wá ṣọ́ọ̀ṣì lọ́kọ wọn ń jọ́sìn ṣọ́ọ̀ṣì o. It is not every woman that comes to church, the husband too is there. Ṣùgbọ́n nítorí pé ọmọbìnrin yẹn ti kọ̀nẹ́ẹ̀tì májẹ̀mú Ọlọ́run. But because that woman is connected to God. Gabriel, Daddy mo wà níbí sà. Gabriel. Daddy mo wà níbí. Uriel. Mo wà níbí sà. Ravel. Èmi rè Daddy. Máì tí jẹ́ káfíìsì Michael sí Olúṣẹ́gun lòun. Okay. Aláàánú ènìyàn. Ṣẹ́rọ ọmọbìnrin tí ó jọ́sìn lọ́wọ́ yìí. Àbá ẹjẹ́ àbùkún ẹ̀. Ọmọkùnrin tó ń jọ́sìn lọ́wọ́ yìí. Ẹjẹ́ àbùkún ẹ̀. Kò gbọ́dọ̀ sọkún látòní lọ mo fà wọ́n léyìn lọ́wọ́ o. Ọ̀n ní sunkún mọ́. Nígbà tí Mádẹ̀ ti bá dá máa jẹ̀mú pé kó má sọkún. Ẹ̀yin màlẹ́kà mẹ́tẹ̀ẹ̀ta. Ṣé láti
Daddy, I'm bossa. I'm going. Ṣé o mọ̀ pé tí bí bá bẹ́ nìkan nínú fámìlì ẹ̀ ṣé o mọ̀ pé yóò sunkún níwájú mi? Nítorí tiẹ̀, mo bá dá májẹ̀mú ayọ̀ látòní lọ. Ẹ jọ̀ọ́, ó yẹ ká bẹ̀rù Ọlọ́run àbí ó yẹ ká bẹ̀rù Ọlọ́run? Are we meant to fear God or not? Tó o bá ti bẹ̀rù Ọlọ́run lódodo tó o sìn lódodo, o ti wọnú ìbùkún Ọlọ́run lọ. If you fear God in truth and holiness, then you will go into his blessings. O ti wọnú ayọ̀ Ọlọ́run lọ. Then you go into his joy. Bíbélì ní àwọn ènìyàn mi ń ṣègbé nítorí pé wọn kò ní ìmọ̀. Said, my people perish for the lack of knowledge. Hallelujah. Hallelujah. Ó lè ka ẹ̀kọ́ yẹn dé lẹ́ẹ̀kan. 27. 27. Jẹ́ kí n ka 27 inú mi dùn. Ìbẹ̀rù Ọlọ́run lé orísun ìyè láti kúrò nínú ìkẹ̀kùn ikú. The fear of the Lord is a fountain of life to depart from the snare of death. Ìbẹ̀rù Olúwa ni orísun ìyè. Tó bá ń sọ̀rọ̀ nípa ìyè, ẹni tó bá fẹ́ níyè kò ní ṣàìsàn. The fear of the Lord is the fountain of life. Ẹni bá fẹ́ níyè, ẹni bá fẹ́ níyè kò ní fi ìnira lo ayé. If you are given that long life, then you will leave this world in pain. Ẹni bá fẹ́ níyè yóò bẹ̀rù Ọlọ́run. And if you want to have an everlasting life, you will fear the Lord. Irú ẹni bẹ́ẹ̀ ti kúrò nínú ìkẹ̀kùn ikú. That person has left the snare of death. Ìsáǹsá. You that runs away from the presence of Ẹ̀ẹ̀kan God. lọ́gbọ̀n lásìn lọ́rùn. You that you are a Sunday tablet alone. See your photo today. Look, wo ara ẹ, wo àwòrán ara ẹ lénìí. I want all of you to be changed. Mo fẹ́ kí gbogbo yín kí ẹ yí padà. Serve God with all your heart, with all your power. Pẹ̀lú gbogbo ọkàn yín àti ipá yín. Sin Ọlọ́run. Serve God. Hallelujah. Hallelujah. Ẹ̀sìn ìrọ̀lẹ́. The evening service. Ẹ̀sìn ìbẹ̀rù tuntun. New moon service. Ẹ̀sìn ìparí ọdún. End of the year service. Ìsọjí ọjọ́ mẹ́ta 28, 29, 30. The revival of 28, 29, and 30. On the 31st, tí gbogbo wa máa wá tá máa fọ orí wa. Then on the 31st, we have to wash our heads and legs. Ìbẹ̀rù Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ gbẹ̀yìn. The fear of the Lord do not make you fall astray. Ìbẹ̀rù Ọlọ́run kò ní jẹ́ kẹ́ ẹ gbẹ̀yìn. The fear of the Lord do not make you not come. A tún fẹ́ ṣe program kan ní 26. There is a program that is to be held on the 26th. Mo ti bọ́lọ̀ mi dá máa fún. Then he had made a promise to God. Níbi tí mo nígbàgbọ́ nú Ọlọ́run yẹn dé. With his faith. Nígbà tó ní filọ̀ fi ń ṣèfilọ̀ lọ́jọ́ Sunday. When the onífilọ̀ ní time of announcement. The announcer was giving the announcement. Nígbà tó ní 26 náà máa ṣe Christmas carol. When he said on the 26th there will be Christmas carol here in this church. Mo dorí kodò. The shepherd below himself. Challenges lele jẹ́ fún mi o. Said, this is a challenge to me. Ọdún yìí ò bọ́ síbẹ̀ rí. This year is. Ọdún yìí ò lọ sí level yẹn. Ọdún ṣíṣe yẹn kò lọ sí level yẹn rí lọ́dọ̀ mi. That celebration has not got to that level in him. Nígbà tí mo gbọ́ announcement yẹn. When he had that announcement. Mo ní ló bá ti di àárọ̀ 26 Sunday. He said in the morning on that day. Ní agbára Ọlọ́run kọ́lọ́run má gbogbo ló ń sọ̀rọ̀. By God's grace. Màá dé chọ́ọ̀chì kágún mẹ́wàá tó lù l'Àbẹ́òkúta. I will get to the church for service before 10 a.m. Màá dé chọ́ọ̀chì kágún mẹ́wàá tó lù. I would make sure I get to the church before 10. Torí pé because ohun tí ń gbọdọ̀ bàjẹ́ ní. It is a day you should not miss. Jẹ́ kí n tún sọ kinní kan fún ẹ. Let him tell you something else. A ní ìsọjí kan ní ṣọ́ọ̀ṣì tí mo ti kúrò ní 27, 28, 29. There's also a revival in 27, 28, 29 in the church you was before. Ẹ̀gbọ́n mi tí ó jẹ́ ìkẹta, tí mo jẹ́ ìkẹta ẹ̀. The elder brother. Wọ́n kú ní 26. Died 26th. Adẹ̀fẹ́ ṣe sọjí ní church yẹn ní 27. And there was a program for 27. Tó bá ṣe wọ ni. If it were you. Lórúkọ Jésù kò ní jẹ́wọ́.
In Jesus' name, it won't be Kí ló you. máa ṣe? What will you do? Ifẹ̀ ni mo ti ń ṣẹ́. He was there in Ife, Mo dẹ̀ wà lọ́lọ́run dá. there in Olorunda. Asin brother mi ní ìrọ̀lẹ́ 26. He was buried on that day, 26th, Nígbà tó di àárọ̀ 27. in the morning on the 27th. Mo gbé mọ́tò mi, mo kó family mi sí mọ́tò, mo ní ìsọjí yẹn mi ò ní gbẹ̀yìn bẹ̀. Said, that revival, I won't miss it. Kì í kúkú ń ṣe pé ikú ẹ̀gbọ́n mi yẹn ò dùn mí. It's not as if the death of his elder brother is not so painful. Mo banújẹ́, mo bọkàn jẹ́, ó yẹ kí n tọ́sẹ̀ tọwọ́ káwọn èèyàn máa wá rọ́ kí mi nílé ní 26, 27 yẹn ni. He is to be in a sober mode where people would come, greet him, and say, Daddy, sorry. Mo ní wọn ò ní kí mi kú bànújẹ́ ní ọdún tuntun. But he refused and said, nobody will give me that condolence visit. Mo tilẹ̀kùn ilé ọ̀dọ̀ mi, mo torí ilé ọ̀dọ̀ mi mo sí wọ́n sí mo tilẹ̀kùn ilé ọ̀dọ̀ mi, mo kúrò ń bẹ́ẹ̀ mo dẹ̀ gba ibi iṣẹ́ mi ní Ìfẹ́ lọ. He shut his door and left for Ife. Mo wà níbi ìsọjí yẹn nírọ̀lẹ́ kò sẹ́ni tó mọ ohun tó ṣẹlẹ̀. He was there for the program and no one knows what happened. Mo dẹ̀ ń fi ìbànújẹ́ mi, mo ń fi ayọ̀ síta, mo dẹ̀ ń bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa torí tiẹ̀ ni mo ti wà ń bí o. Then he expressed all sorts of joy, whereas his heart is bitter. But he makes God to understand that, God, you are the reason why I'm here. Ẹjọ́ mọ̀ ẹjọ́ sà, kí ni wọ́n ń pè yẹn o? What do we call that? Ẹ sọ̀rọ̀, kí là ń sọ̀rọ̀ lọ́wọ́ lórí ẹ̀? Yóò dáa fún yín màmá mi. Kí là ń sọ̀rọ̀ lọ́wọ́ lórí ẹ̀? The fear of the Lord. Kí ni nǹkan tí mo ṣe yẹn tẹ́ ẹ mọ̀? Ìbẹ̀rù Ọlọ́run. Irú ẹ̀ náà èyí tó tún fẹ́ dà bẹ́ẹ̀, èyí tó tún ṣẹlẹ̀ yìí, wọ́n ní 26 la fẹ́ ṣe Christmas carol. A dẹ̀ máa wà ní Christmas ní 25 láti ṣọdún. Abẹ́kọ̀, mo dẹ̀ gbọ́dọ̀ wà ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Ta ló ń jẹ́ ọdẹ apẹ̀rin níwájú ọdẹ apẹ̀fọ̀n? Ta ló ń jẹ́ ọmọ akú wárápá níwájú ọmọ akú yányán? Yèsí máa tún bẹ̀rù bí kò ṣe bàbá. Tó dá wa. Ẹ jẹ́ ká dìde dúró. Let's be on our feet. Oṣù